orúkọ mi ní Yinka Quadri, publisher City People. Mo fẹ́ kẹ́ máa wo Bisi Ologe Show, ètò tó dáa ni, ètò tẹ́ máa gbádùn ni. Tó bá tún dọjọ́ bò gómìnà wa, ẹ pàtẹ́wọ́ fún mi. Orí wa ti pé gbogbo wa la máa ṣoríire. God bless you. All right, ladies and gentlemen, wọ́n ní ká máa mú pápápá. Ẹni tí mo fẹ́ pè lọ́tọ̀ ẹ̀jẹ̀ bá ti pọ́n màmá rẹ̀, ègùn rẹ̀, ó máa sọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan náà ni. Tó bá ti fẹ́ báwọn ẹ̀ sọ̀rọ̀ lọ́kàn gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀kan náà ni. Mo ní mo láìkì ẹ̀ torí ẹ̀kan náà ló máa kú. Ẹ̀kan ló máa lówó, ẹ̀kan ló máa rí ṣe, ẹ̀kan kọ́ ló máa rún ṣá. Ladies and gentlemen, can you put your hands together for that woman? Ìjọ̀gbọ̀n ọ̀rọ̀ náà pọ̀ ilé tó bá wà ó máa ń ṣe kí ni ó ń tutù lódì kejì. Put your hands together for Olúwarẹ̀mí Sùúrùtù. APC APC APC. Ẹjọ́ bàbá oníwò ó ti tó bàbá ẹjẹ́ wọn gbọ́nà. Ẹjọ́ gbogbo pé gbogbo wa la ti gba BBC wa o. Gbogbo wa la ṣì máa lẹ́bọ̀. Tó bá ti di jọ́ọ̀bù, tẹ́ ẹ bá máa lẹ́bọ̀. Ojú ọ̀bọ̀ APC ní ojú Tàpàdé ọdún ní kẹlẹ̀ ṣí. Tá a bá máa wá ṣe ti pẹ̀sidẹ́ǹtì. Ojú ọ̀bọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Jagaban. Ojú ẹni kẹlẹ̀ sí ní ojú ọ̀bọ̀ APC. Àṣẹ. Ẹ̀wọ́n ní ọ̀lẹ́ sí i, ọ̀rọ̀ ti sọ yáyì pé tó bá ti di sẹ́nitọ̀ yé wa. Tó bá ti pè sẹ́nitọ̀ lọ́gùn state, ojú ọ̀bọ̀ yáyì ní ojú ọ̀bọ̀ APC, ibẹ̀ náà ni kẹ́ tún ṣe kí ni, bẹ́ẹ̀ tún lẹ́sí, bẹ́ẹ̀ bá máa lẹ́sí fìlà lókè fìlà lókè fìlà lókè. Bẹ́ẹ̀ bá tún máa lẹ́bọ̀ ìmí, Gbẹ̀ngà Daniel, ojú ìbẹ̀rẹ̀ lẹ́sí aláṣojú ọ̀bọ̀ APC fìlà lókè. Salisu náà, ẹ̀rẹ́lẹ́sọ́jú ọ̀bọ̀ Salisu ní APC. Tẹ́lọ́ máa tó máa wọlé kó náwó sókè. Fìlà 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 ìgbálẹ̀. Fìlà lókè. Ẹ ṣé, God bless you. Ẹni tí mo fẹ́ pè yìí, tí bá ti ń pè ó máa wá sọ̀rọ̀, mo máa sún sẹ́yìn. Ẹni yìí, obìnrin lòun náà, ìgbà tí mo ṣe rẹ́kọ̀dì mo kì í. Mo ṣe rẹ́kọ̀dì yẹn tí mo ní èmi ní Fújì Sùúrùtù táyé ń wí. Ẹ máa bẹ̀ mọ́, mo tún ní èmi ní Fújì Sùúrùtù táyé sọ. Ẹlùlù ẹ̀kọ́rin o, èmi gángan Saidi bàbá tó ní Jamali bàbá tó ní Khalidi. Ẹ̀kún ọkọ. Ladies and gentlemen, I'm going to call her, she's a man of substance. Ladies and gentlemen, ó ti dé o, ó ti dé. Jagunlabi ẹkùn ọkọ òkè, àkànàkú ọmọ pààrà, bàbá wọn, father before father, the man before the man, Jagun before Jagun. I said the wagon, the wagon is around. What's wrong there, Baba? What's wrong there, Baba? What's wrong there, Baba? Ladies and gentlemen, ever be kicking one the ultimate. I know some more. Thank God for His grace. Gentlemen, we have our senior colleague there. Come to talk up from there. Auntie Abikadabiri. She's going to take over once the president to be comes in. And yeah, Baba is here. Mo pe báyìí sí. Mo pe pàdé bò ń sọ òyìnbó gbogbo yín wò bẹ́ẹ̀ ni ìsanwó nù. Tí wọ́n wò pé kí ìṣẹ̀lẹ̀ yìí, ẹ má bínú.
ìṣẹ́rù bàbẹ́ Abeokuta la wà àníká wá sọ̀rọ̀ ní agbára Ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo wa olórí wa náà dẹ̀ wà bí tó náà máa mú ẹ jọ̀ọ́ ká tó máa mú lẹ́yìn kọ̀ọ̀kan pápápá ọmọ mìíràn bẹ́ẹ̀ yẹn bá sóògùn àwúre ó ní tí kọ́kọ́ nájà rẹ̀ ọjà ti tà mọ́ wọrí. Ladies and gentlemen, I'm going to call on the artists one after the other to quickly say hello to people. Ladies and gentlemen, màá pè àwọn eléré wa. Let me start. Ladies and gentlemen, I am going to start with one person. Pọ́pọ́pọ́ wá fún wa ní ọ̀rọ̀. Ìṣẹ́jú kan péré kó bá mi kí èèyàn. Mo máa pe actor tó máa kọ́kọ́ sọ̀rọ̀. Actor yẹn, orúkọ actor náà jẹ́ Musiliu. Kí ni 100 kilo bọ́lá nítorí ìṣe actor? Tàbí bó ṣe ṣẹlẹ̀ actor yẹn. Akínsọ́yà, actor ìwọ náà máa pè rẹ̀. All right, ladies and gentlemen, let me start. I am going to start with that man. Ṣẹ́gun láwùyẹ kó kẹ́yìn ìbàdàn àbí kí n fi síwájú. All right, ladies and gentlemen, please. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.